nílẹ̀ Yorùbá jọ mí lójú títí tí n bá rẹ́ni tí fọba aládé yílẹ̀ ẹlẹ́ aká mi lára tí n bá wá rẹ́ni tá a pè léèyàn gidi ọba yẹpẹrẹ ọba aládé ó ti di dandan kẹ́mi àtọ́nítọ̀ owó dọ̀wọ̀ yáàjà èmi ọmọ líle ọba gbogbo akéwì tí kì í bẹ̀rù ìjà lóde o bàbá mi lẹ́lẹ́kàn mọ́gùnkùn ṣùgbà èmi gangan lọ́mọ ẹlẹ́kàn mọ́gùnkùn ṣùgbà bàbá mi la fìdí ọlọ́tẹ̀ jálẹ̀ èmi ọmọ rẹ̀ la kìdí ọlọ́tẹ̀ bẹ́pọ̀ gbígbóná ẹni bàbá mi bá kìdí ẹ̀ bọ́lẹ̀ tó tún lágídí èmi ọba akéwì má kìdí ẹ̀ bẹ́pọ̀ tó gbóná yáyáyá ọba gbogbo akéwì yẹs èmi àjòkó dàgbà mọ́jú pèrè lúṣẹ́ ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú kó tún ti dé ọba gbogbo akéwì tí ó bẹ̀rù ìjà ṣé ẹ mọ̀ pẹ́ni tó gbọ́ fọ́ ọ̀mọ̀fà ẹni mọ̀fà ò gbọ́ fá ẹni gbọ́fá tó mọ̀fà ọ̀mọ̀pọ̀fà ń tani lọ́fà bá a bá gbọ́fá bá a bá dọ́fà tálàfàlà là á jìfà lára àwọn èèyàn tára ọ̀fà ta lọ́fà nílùú ọ̀fà nítorí ifá nìkan oṣù la fi ń yọfà lọ́fà ọba akéwì mọ́dé o ohun tó ṣẹlẹ̀ sáwọn ọba aládé Ọbásanjọ́ yẹ̀yẹ́ nígboro Ìṣẹ́yìn Orò ọmọ ẹbẹ̀ dímọ́kọ́ lójú gbogbo ọmọ Yorùbá pátá ó yẹ kó gbà pérò kí ló dé náà ṣerú Ọbásanjọ́ tá a mọ̀ sẹ́ni tí ń bọ̀wọ̀ fáwọn orí adé ló dọ́rú èyí wò àbójú ọba akéwì orí náà ni ẹ dúró ná ẹ jẹ́ kí n gbọ́gbọ́ náà yí wò ná mo sì ń bọ̀. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ jókòó. Gbọ́dọ̀rọ̀gún ti kó kúrọ́kù ọkà ló kórogún lọ́wọ́ ogún orogún ti kó kúrọ́kù ọkà tẹ̀lé gbọ́dọ̀rọ̀gún lójú ogun ẹ wí fún gbọ́dọ̀rọ̀gún kó mọ́ fọ́rọ́gùn ọkà pamọ́rogún sójú ogun bí gbọ́dọ̀rọ̀gún ò bá ti fọ́rọ́gùn ọkà pamọ́rogún sójú ogun ogún orogún tápẹ̀rẹ̀ ogun rù wálé ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ lògùn ọ̀tọ̀ lògùn ọ̀tọ̀ lògùn lákàáyé ògùn nígun ológun tólógùn fi máa ń bọ́ sójú bọ ògùn lákàáyé ológun bá gbògùn lákàáyé tán yóò sì dira ogun lọ sójú ogun ní àtògùn àtògùn gbogbo rẹ̀ pátá níná ní lóògùn àmọ́ sákòdù mi fọwọ́sọjọ́ ó ṣeéṣe kó jẹ́ pé bí wọ́n ṣe sọ̀rọ̀ bàbá náà lórí àwọn èèyàn kan ní ẹbọra òun kì í sọmọ Yorùbá rárá wọ́n ní wọ́n ń pé wọ́n ń wí wọ́n ní Ìgbò ní bàbá ẹ̀yin ẹgbọ́rọ̀ yìí yẹ̀wò náà kẹ́ lè mú díẹ̀ yẹ̀wò ń bẹ̀. Thank you. It is the turn on the Southwest. The Southwest has never been president before. But we've had Olusegun Obasanjo. No, Olusegun Obasanjo is an Igbo man. He came from Anambra State. His father is an Igbo man. Do you have evidence to this, sir? My friend, it is he who should come out and say, no, he's not an Igbo man. Everybody knows that it's not a hidden fact. His father became the Obi of Oba. Ẹgbọ́n sọmọ Yorùbá lè dọ́rọ̀ èyí wò ná ẹ dá mi lóhùn lásìkò. Àbábẹ́rẹ́ sójà ló sì ń ṣiṣẹ́ lára bàbá ní. Bóyá bàbá Ọbásanjọ́ ti dàgbà, ó ṣeéṣe kó jẹ́ pọ́jọ́ orí ní yọ bàbá lẹ́nu. Nítorí ẹni tí nǹkan ò bá ṣe kò lè tàpá sórí ìran rẹ̀. Kó wọ́n fà àwọn ọba aládé wọn lẹ̀ẹ́lẹ̀. Èèyàn mélòó ló lè yẹpẹrẹ ẹ́míà nílẹ̀ Haúsá? Ẹni bá dán wò nílọrin ní Sókótó Kánò Kàdúná ó di dandan kó kàn dín nínú yọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. Ọba aládé kì í ṣe pákéjì òrìṣà ọba aládé gangan lòòṣà la fi ń pọ̀ ọba aládé ní kábíyèsí nítorí ohun tó bá ṣe lórí àléfà ṣe gbé ni àṣà ni wọ́n dọwọ́ ìdélẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n fi fọba aládé wọlé ẹ̀lẹ̀ kò sẹ́ni tó lè yẹpẹrẹ òbí nílẹ̀ Ìgbò rárá kí ló dé ná Ọbásanjọ́ tó jẹ́ pé ẹ̀yin nìkan ni èèyàn tó bá rántí ikú káàkóso tọ́ ẹni bá rántí ìṣẹ̀lẹ̀ Bọ̀dé Thomas àti Aláàfin Ọ̀yọ́ lọ́jọ́ sí ó yẹ kó ronú díẹ̀ wò àbí ẹ̀tanú Peter Obi ló sì mú Ọbásanjọ́ ni ní Peter Obi tílé ẹjọ́ ti fọwọ́ òsì ẹjọ́ ọ̀hún dànù sígbó wọ́n ní gbogbo ẹjọ́ tó pè ìkankan ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú gbogbo wọn ṣé nítorí ẹ̀ l'Ọbásanjọ́ ṣe ń bínú ni ẹjá bí bàbá òun léèrè wò
àwọn ọba Ọ̀yọ́ wọ́n lọ sọ̀rọ̀ sọ́básanjọ́ wọ́n lọ́básanjọ́ fi yẹpẹrẹ gbogbo ọba ládé po ẹbọra Òwu ti tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ńṣe lé ẹ̀kọ́ Básanjọ́ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátá àti lọ́wọ́ gbogbo orí adé tí ń bẹ nílẹ̀ Yorùbá tọrọ Básanjọ́ ti jẹran èèwọ̀ gbá ẹ̀kọ́ níṣẹ̀lẹ̀ yìí jẹ́ báwọn ọba kágbó lọ́wọ́ àwọn olóṣèlú a máa kóni yílẹ̀ ẹ̀lẹ̀ tó ti ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọba Básanjọ́ pàṣẹ yẹ̀yẹ́ fún yín kẹ́sì tẹ̀lé gbogbo ẹ̀yin ọba wọ̀nyí wá ṣe bí gọ̀lúgọ̀ bí ọmọ jẹ́lé ó sinmi stand up sit down wàsíwísù òsì èyí tani lábùkù gbà. anyway apá kìíní rèé ẹ jẹ́ kí n wojú apá kejì náà ọba gbogbo akéwì mò ń bọ̀.